Jamiu, Amin olorun, Ojekunle, Abegunrin. Mo kí ẹ ní kíkí tó lọ́lá jùlọ. Mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ọmọ ọlọ́jẹ̀, kábíyèsí ọ̀jẹ̀, olókun jẹ́ ní gbèjégbèjọ gbẹ̀rúndínlógún gẹ́gẹ́ bí ọwọ́ kin. Jamiu, Amin olorun, mo gbọ́ fídíò rẹ̀ kan tó sọ̀rọ̀ nípa ìtàn eégún ìdílé yín. Màá play fídíò yẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba tí gbogbo àjọ fi ti wá gbọ́. Jamiu, wọ gangan ló jáde pọmọlé eégún ni ẹ́. Ó dẹ̀ fún wa ní evidence tó péye bí eégún yín ṣe ní agbára tó. Ó sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ààrẹ gbọ́jẹ̀ níyìn ní gbogbo òkè Ògùn. Mo ti fi ọ̀kan, mo ti fi kejì, mo gbalẹ̀ aláwo lọ. Mo wá dífá lórí ọ̀rọ̀ yẹn. Ifá ń jí kó yé wa pé Ifá ń tọ́ka sí ọ pé ìwọ lọ́bọ̀lọ́mọ ṣe apátẹrù eégún yẹn. Bẹ́ẹ̀ ń fọ́ sọ pé ìwọ lọ́bọ̀lọ́ gbé o. Kọ́mọ bẹ̀rù o. Ifá ń tọ́ka sí ọ pé béégún yẹn ó ṣe mọ jáde padà ó dọwọ́ rẹ̀. Wọ́n wá fẹ́ kó pe àwọn bàbá wa, àwọn ìyá wa tán kù láyé. Kẹjọ fi kùn lùkùn. Kẹyàn ẹni tó máa gbé eégún yìí jáde. Láti 2025 sọ pé ẹnìkan kan wá interview ẹ bẹ àsìkò ti tó tégún yìí ọmọ jáde padà ní eégún yìí fi rìnrìn àjò wá bá ẹ torí wọ́n lọ jẹ́ ọmọ ológo tégún yìí fà lọ́wọ́ sókè nídìílé yín tí wọ́n náà ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba tẹ́ bá gbọ́rọ̀ tí Jamiu Amin Olorun sọ nípa eégún ìdílé wọn yìí ọmọ máa jí kó yé yín pé eégún yìí ó nífẹ̀ẹ́ Jamiu gan, ó nífẹ̀ẹ́ rẹ̀ gan. So iná ìlégún yìí tó fi tọ̀ wá bóyá lójú àlá ló ti rí ni bóyá ẹ̀mí ọkàn eégún yìí fà ọ́ ló fi sọ̀rọ̀ nípa eégún yìí Jamiu Amin Olorun, Ojekunle, Abegunrin, èmi ọmọ ń pa ẹ̀. Bẹ̀ǹgbà tèmi àsìn ààrẹ gbọ́jẹ̀ níyì tí mo fi ó kan kó èjì Ifá ń jí kó yé mi pé béégún yìí ó sì mọ jáde padà ó dọwọ́ rẹ̀ Jamiu. Ọmọ Yorùbá dẹ̀ ni láti máa sọ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì tó bá jọmọ Yorùbá kódà kó jẹ́rú Sáúdí tọjọmọ Yorùbá gidi àṣírí kò sí àṣemọ ló wà sẹ́yìn ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu Jamiu sí ẹ gbọ́ ohun tó sọ. So àròyé ò kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. Jamiu Amin Olorun, Ojekunle, Abegunrin, ìgbọràn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó sàn ju ẹbọ rúrú lọ. Èmi ò mọ ohun tí wọ́n rí, ìwọ ló mọ ohun tó rí tó fi jáde tó sọ̀rọ̀. Bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ààrẹ gbọ́jẹ̀ níyìn nípínlẹ̀ wa ni mo fi jáde láti gbìyànjú agbára mi gẹ́gẹ́ bí oyè tí mo jẹ. Mo fi ọ̀kan kejì mo gbalẹ̀ aláwo lọ. Ifá ń jí kó yé mi pé béégún yóò sì mọ jáde padà ó dọwọ́ rẹ̀ Jamiu. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba ẹ̀yà jọ gbọ́ ohun tí Jamiu, Ojekunle, Abegunrin ohun tó sọ Amin Olorun. Eégún gidi wà nílé wa, wọ́n ń pe eégún ilé wa ń súyẹ̀wù. Ṣé wàlá ilé eléégún ni wọ́n ti bí mi o? Ìyá mi ò ṣe eégún, bàbá mi ò ṣe o, àwa bá Ìsìlámù ń bẹ o. Ṣùgbọ́n mo sì gbọ́njú bá eégún dá. Eégún ilé wa fẹ́ràn mi gángbà tí máa jáde o. Èmi ọ̀mẹ́ni tí gbé tó wà nú ẹ o. Ṣùgbọ́n wàláì èmi léegun wọn bá sọ pé Jamiu wọn èmi ọ̀mẹ́ni tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ni wàláì bàbá eléyìí sojú èmi ni o. Ẹni tí ó parọ́ máa wọ ẹni Ọlọ́run eégún tó bá jáde wọn gbé ìkòkò fún tó bá ti fẹ́ wọlé yóò fọ́ ìkòkò oṣù mẹ́ta wọn máa Ọlọ́run ló mọ ohun tó máa pa fún wọn pa kankan fún. Bàbá ọlọ́kọ́ ọjọ́ tí wọ́n bá pa kíní ìfẹ́ eégún wọn níjọ́ náà tọ́jẹ́lé wa family house mi. Ahayakumullah. Ṣé o yẹ sọ̀rọ̀ tí wọ́n bá pa kíní fún wàláì ní òru ẹ̀kú eégún kò sí èèyàn bẹ̀ ẹ̀kú eégún yóò sì kú ònú ibi tán gbé sí yóò sì wá passage inú ilé báyìí yóò sì dúró fún rẹ̀ yóò máa wá mí èèyàn kan wàláì èèyàn kan kò sí mẹ́ tílẹ̀ bá ti wá mọ́ àwọn tí ń ṣàtọ́kùn ẹ̀ wọ́n wá sáré lọ́ọ́ rẹ̀ náà ṣé tí wọ́n bá wá pa ẹran ọ̀hún sí aṣọ lásán aṣọ yẹn ó kàn wálẹ̀ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan báyìí. Allah. Agbára ayé nìyẹn o.